Ìdí tí a fi gbé ètò àtúntò Ọ̀ṣun kalẹ̀ Ọmọọba Dọtun Babayẹmi. Ẹsẹ̀ kò gbèrò ní Freedom Park tó wà nílùú Òṣogbo tí ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí, níbi tí wọ́n ti ṣe àgbékalẹ̀ ètò ńlá kan tí wọ́n pè ní Àtúntò Ọ̀ṣun. Káàkiri ìjọba ìbílẹ̀ tó wà nípínlẹ̀ Ọ̀ṣun, àwọn aráàlú tutù yáyá lọ síbẹ̀ láì fi ti ẹgbẹ́ òṣèlú, ẹ̀sìn tàbí ẹ̀yà ṣe. Bí àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú PDP ṣe wà níbẹ̀, náà ni àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC, Accord Party àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò gbẹ́yìn níbẹ̀. Ohun tí gbogbo wọn sì ń tẹnumọ́ náà ni pé àwọn nǹkan nílò àtúntò nípínlẹ̀ Ọ̀ṣun. Nínú ọ̀rọ̀ ẹni tó gbé ètò àtúntò Ọ̀ṣun kalẹ̀, Ọmọọba Dọtun Babayẹmi, ó ní ètò náà kì í ṣe ti ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú, ṣùgbọ́n láti fi ran àwọn olókoòwò kéékèèké tí wọ́n wà káàkiri ẹsẹ̀ kùkú nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́. Aṣáájú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún ṣàlàyé pé ìyà ń jẹ àwọn èèyàn jù nípínlẹ̀ Ọ̀ṣun, bẹ́ẹ̀ ni ebi pọ̀ láàrin ìlú. Ìdí sì nìyẹn tí òun fi gbé ètò náà kalẹ̀, nínú èyí tí àwọn olókoòwò kéékèèké yóò ti láǹfààní sí owó ìrànwọ́ kún owó tí wọ́n fi ń tajà. Babayẹmi gbóṣùbà fún àwọn tí wọ́n wà níbi ètò náà. Ó ní èyí fi hàn pé nǹkan kan wà tó sọnù tí àwọn aráàlú kò láǹfààní láti rí lọ́dọ̀ ìjọba tó wà nípínlẹ̀ Ọ̀ṣun báyìí. Mariam Ọláníyì. Akérèdọ́gba tó ń gbé lọ́sùn nígbà tí wọ́n wà níbẹ̀, kò sí ìdílé tí ó mọ̀ bí àwọn ní àǹfààní ìjọba. Àsìkò ti tó láti èyí lọ kí ẹ̀yin fúnra wa yín bẹ̀rẹ̀ sí ṣe àtúntò tí ó máa jẹ́ kí ilé yìí tó di àtúntò, ó dẹ̀ máa jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun tó di àtúntò. Good governance is the prerequisite to economic development. Láì jẹ́ pé a ní ìjọba tí ó kọjú sí ibi tí ẹ̀kọ́ kọjú sí, wọ́n lè ṣe ìwọ́dí ẹ̀kọ́ ṣe. Ìlú ò lè tòrò. Ebi ń pa àwọn aráàlú. Ebi wà ń tà. Àbí kò dádúgbò tí